gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ààbò inú ìlú àná lórílẹ̀‐èdè yìí ìyún ex-minister for interior tó tún wá jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC lásìkò yìí ìyún ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Aregbesola ó mà ti sọ̀rọ̀ báyìí ó ti sọ nǹkan tí yóò ṣẹlẹ̀ lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027 bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ wípé Ọlọ́run ó ti padà lẹ́yìn ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì jẹ́ kó di mọ̀ pé ìgbéraga Tinubu ó ti pọ̀ jù òun ló sì kó bá ìjọba ìdásíkò tí a wà yìí. Ǹjẹ́ níbo ni Aregbesola ló ti sọ̀rọ̀ yìí lọ́jọ́ Ṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí èyí tí í ṣe ọjọ́ 15 nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí the 25th of November 2025 òun ni Aregbesola ló máa sọ̀rọ̀ yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ rántí pé láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ni Aregbesola ló ti balẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì ń káàkiri gbogbo àwọn ìjọba ìbílẹ̀ tó papọ̀ mọ́ra wọn tó ń pè ní federal constituency tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti fìdí ẹgbẹ́ òṣèlú ADC ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ láti fìdí ẹ̀ múlẹ̀ lọ́dọ̀ wọn àti láti pèrò sọ́kọ̀ káwọn èèyàn kan lè darapọ̀ mọ́. Ṣùgbọ́n lọ́jọ́ Ṣẹ́gun tí í ṣe Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ẹni bàbá Kàbírù gẹ́gẹ́ bá ṣe máa ń pe Aregbesola ẹni ó máa káàdì àwọn ìpolongo tó ń ṣe ló káàdì ẹ̀ nílẹ̀ nígbà tí ó ṣe àbẹ̀wò sí ìjọba ìbílẹ̀ tó papọ̀ ní bíi Òṣogbo Ọlọ́rundá àti Òròlú pẹ̀lú Ìrẹ́pọ̀dùn ìyẹn Òṣogbo Ọlọ́rundá Òròlú àní Ìrẹ́pọ̀dùn federal constituency tí ó ṣàbẹ̀wò síbẹ̀ tó lọ polongo ẹgbẹ́ òṣèlú ADC fún àwọn èèyàn. Níbẹ̀ ni Aregbesola ló máa ti bẹ̀rẹ̀ sí ní ju òkú ọ̀rọ̀ ó jẹ́ kó dé mọ̀ wípé Ọlọ́run ọ̀run ó ti padà lẹ́yìn ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu báyìí ó ní kan wo bí orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe dìdàkudà lábẹ́ láàrin ọdún méjì àti oṣù díẹ̀ tó lò ó ní gbogbo ọrọ̀ ajé ló ti ṣubú lulẹ̀ ètò ààbò ti dàrú pátápátá. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú ADC táwọn ń polongo báyìí ó ní ọ̀nà àbáyọ onígbà tí Tinubu ò fi Ọlọ́run síwájú ó ní ló jẹ́ kí gbogbo nǹkan dà báyìí ó ní gbéraga àti àfẹ̀mí ó ti bà Tinubu jẹ́ ó ní ìdí ẹ̀ ní Tinubu fi ń sọ pé èmi tí kì í sọ pé àwa ìyẹn gbajúmọ̀ ọ̀rọ̀ tí Tinubu sọ kó tó di ààrẹ pé èmi ló kàn tí ò sọ pé àwa ló kàn ìní Aregbesola máa ń sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gbéraga. Aregbesola wá jẹ́ kó dì í mọ̀ ìpé káwọn èèyàn lọ kọ́lẹ̀ ó ní lábẹ́ bó tilẹ̀ wù kó rí ó nígbà tí yóò bá fi di ọdún 2027 tí ètò ìdìbò ààrẹ yóò wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ẹgbẹ́ òṣèlú ADC ni yóò gbàjọba tí yóò lé ẹgbẹ́ òṣèlú APC kúrò. Bẹ́ẹ̀ ló jẹ́ kó dì í mọ̀ pé bí yóò bá fi di oṣù kẹjọ ọdún tó ń bọ̀ náà ó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ òṣèlú ADC òun náà ni yóò tún gba ìjọba tí yóò yan ẹni tí yóò di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn pa àwọn yóò gbàgbára kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP.